Ntabarika mọ́ jẹ́ o, ntabarika mọ́ jẹ́, ikú ìbánirò o. Ntabarika mọ́ jẹ́, ikú ìbánirò o. Ntabarika mọ́ jẹ́. Owó mi ọmọ ju o, èmi lójú mi mọ́ ṣe é fún ni èèyàn. Ó ní ọmọ sùn àti lé yín wá. Ẹjẹ́ yín gọ̀gọ̀nù bẹ́ni tí ń gbòǹgbà ẹjẹ́ yín gbẹranù fún dìgbò lugi. Ẹni máa gbé kó bá mi dárò àrò èèyàn tó màlùkù kó bá mi dárò òsùn. Ẹni máa lè gélègé kó bá mi dárò ẹ̀fún. Ẹ mọ́gbó ojú òpó di o, àfìbòjòkú ẹnu ṣàǹsọ̀fọ̀. Bálàdì òsínlé ọmọ ẹni ní jogún ẹ̀bù bá ń rebi àdánilógún ọdún o. Bá ń ràjò àdánilọ́gbọ̀n oṣù. Akérédolú lọkọ̀ dàgbà kankan Rótìmí ọmọ Akérédolú gbogbo ọmọ Oǹdó ẹ kí mògún ọmọ àpàjá fún ọ láwọn jẹ ẹkú aráfẹ́ràkù ẹni rè gbogbo wa pátá kọ̀tẹ́ni tí ò ní kú láyé o ọ̀run mọ̀mọ́ nǹkan jùmọ̀ gbogbo wa là ń bọ̀ àfihàn tí ọba wáyé só ní kú ò lè pa ìyẹn la fi ní ká gbélé ayé ṣe rere torí pé kí ni ẹjá pàjù baálẹ̀ dèso àmọ́dún o ẹjẹ́ ajórúkọ tó dálẹ̀ dọmọ wa ikú ń bẹ àlùmọ́ǹtù gbogbo ọmọ Nàìjíríà pátá nílò lóko àtìlẹ́yìn òdì akó aráfẹ́ràkù ẹni rè gbogbo ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn lóńdó ẹ̀gì Oǹdó ẹ̀kí mògún gbogbo yín pátá ẹkú aráfẹ́ràkù ẹni rè gbogbo wa pátá kò sẹ́ni tí ò ní kú ikú ra gbogbo wa lẹ́gbẹ̀ẹ́ ni kábíyèsí ọba wa Ghandi Àfọlábí Ọláoyè tí ń jẹ́ Òrùmọgẹ̀gẹ̀ àpátábà ló mú ọmọ kélébé wọ́n ń ṣe léde lẹ́yìn ẹni rè kó wa pátá ẹja gbélé ayé ṣe rere ìgbàlá ni ẹnì nǹkan ò nílé ayé o Kérédolú o Òṣùpá sómi lójú rètérètè omi bọ́ lójú àwọn akọni ibi dán bá wà ilẹ̀ rí ni ọ̀run mọ̀mọ́ gọ́jú wá gbogbo wa là ń bọ̀ ọkùnrin kanran bí ọkọ̀ tuntun àfàìbáwọn jà kọ́ wọ́n lóminú mọ́mọ́jọkùn májèkù ló ń jẹ́ bá ń jẹ lájúlé ọ̀hún nìkan ọmọ bá wọn jẹ ọmọ ọkọ dẹ́rìn sóhun lògùn ọmọ àlè ọmọ Oǹdó ẹ̀kí mògùn Akérédolú ó tó gẹ́ wọ́n mọ̀ fi èyí ṣe lọ Ṣèyí Peter lórúkọ tèmi ń jẹ́ o èkó kínkín bòjú omi jẹ́ ọmọ oníṣẹ́mọ gbogbo eléré ọdẹ mi ẹgbẹ̀rin àbẹ́ ògbèrin ọdẹ ẹ sọ wípé olóore lọ olóore lọ kọmọ pọnmi òkè wú tòdò olóore lọ kọmọ pọnmi òkè wú tòdò olóore lọ kọmọ pọnmi òkè wú tòdò olóore lọ Afrocentrism